a dẹ̀ discover pé poison ló pa ọmọ yẹn. Poison? Yes. Autopsy tá a ṣe ó jẹ́ kó yé wa pé poison ọmọ yẹn jẹ. I know who killed my daughter. No. You dare not talk anytime I and my mommy are talking. Are you kidding? You are right, but ìyẹn gbọ́dọ̀ bínú ju bó ṣe yẹ lọ. Right in my presence, ó jẹ́ qualify dájú ẹ pẹ̀lú oríṣiríṣi ọ̀rọ̀. Ní èyí ni dájú mi tó kọ láìsí ọkọ̀ máa fún wọn ní àwọn description kan tí máa fi bú sẹ́kù. Ìpìlẹ̀ ayé fi tójú wọn náà ilé wọn. Ṣé ti gbọ́ wèrè? Nígbà tí Kọ́ládé bá mi du contract ń jọ sí tó ní pé òun ló máa ń ní kiri kan kí ni mo ló máa ṣẹlẹ̀ sí? Ẹni ó máa kú ìjọ kí ló ṣẹlẹ̀ sí? Ó kú ni. Ṣoré lè nà mí bọ̀nà nà mí gòkè èmi ni màá pa. Could boys empire. Oh no, yeah. Second blow on the beat. If I were na. If I were you say you love me, you say you need me, oh yeah. If I see that for more, if I see that for more, kini mole she, kini mole so, kini mole wio na na, kini mole she, kini mole so, kini mole wio na. If I were na na na. If I were na na na. Yeah, if I were you say you love me, you say you need me, but oh matter, hey oh matter, baby oh matter, kilele yo, if I me worry oh kilele yo. Drive me crazy, yo. If I am your baby, I'm okay, yo. Should have driving me crazy, driving me. Mama to me, oh hey, oh. Mama to me, oh yeah. Ojulari, Aorino, Aralamo, Amano, Ojulari, Aorino, Aralamo, Amano. If I were if I were na. Yeah, if I were you say you love me, you say you need me, but oh matter, hey oh matter, baby oh matter. Duro ramelero, mami gbedori, madepo salami o kedele we mi mo. Duro ramelero, mami gbedori, madepo salami o kedele we mi mo. If I were na na na. If I were na na na. Yeah, if I were you say you love me, you say you need me, but oh matter.
ìfẹ́ ọwọ́ ẹ̀tàn, ìfẹ́ ọwọ́ ẹ̀tàn, na 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 na. Ìfẹ́ ọwọ́ ẹ̀tàn, ìfẹ́ ọwọ́ ẹ̀tàn, na 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 na. Yeah, ìfẹ́ ọwọ́ ẹ̀tàn. You say you love me, you say you need me, pé owó mata, oh yeah. ìyá rẹ́lí ẹ wá. ṣé kò sí bàbá. bó lẹ ṣe máa ń hùwà báyìí náà kí ni ń ṣe yín náà wọ́n wọ láwọ̀ sùkọ́ sí ìwo rẹ̀ láwọ̀ rẹ̀ rìn. eléyìí ń pọ̀ ju bàbá kí n mo ṣe. kí ni ò tó báyìí bàbá kí ni ò tó báyìí bàbá wo bẹ́ẹ̀ bá fẹ́ kó dáa fún un tó bá fẹ́ kó nó kọ́lé kó lólé olé dáadáa ni o bẹ́ẹ̀ bá ṣe burúkú lèmi olúwo ò ní sùpẹ̀. èpè yìí ń pọ̀ bàbá èpè ń pọ̀. bó bá jẹ́ pé kó jẹ́ pé èmi ni mo máa ti sọ lẹ́nu mo ṣiṣẹ́ kí n tó kọ́ lèmi ni ó ní ìyà tí mo jẹ sí kó tó di pé mo dónlé lórí mo wá ṣe létá mo wá gbà yìí sílé ẹ máa lò lé rádaràda. àkọ́kọ́ ọmọkùnrin kan lánàá ọkọ̀ báàgì ọwọ́ ọdún ilé ló báyìí ńgbà béèrè lọ́wọ́ rẹ̀ pé bóun ló ti jẹ́ onílé yín lòun wá ẹ ń gbọ́ sí bẹ́ẹ̀ ni àìbẹ́ẹ̀ kọ́. òótọ́ ni bàbá mm àlejò mi ni ó ń ti travel bọ̀ ni. sọ́kọ rẹ̀ mọ̀ sí. bàbá mm irú béèrè wo lẹ̀ ń béèrè lọ́wọ́ mi. ó ní béèrè wo ni àbí ọmọ ìgbẹ́ béèrè wo ni ìbéèrè àgọ́ ni sọ́kọ rẹ̀ mọ̀ sí. ọkọ mi mọ̀ sí. torí mi ò fẹ́ à ń gbélé ọkọ̀ à ń gbélé àlè ní o. bàbá ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ ní sọ ọgbọ́n bẹ́ẹ̀ rí ni ṣé ẹ rírú ẹ̀rí lọ́wọ́ mi ni àbí kí ni tẹ́ ń sọ yìí bàbá. ọjọ́ kan náà lèèyàn bẹ̀rẹ̀ ọjọ́ kan náà ni kó sì tó dà bẹ́ẹ̀ ní ìsìn kékeré láti pẹ̀ kan rókò ẹni àbá bá dùn ẹ̀ lọ́wọ́ rẹ̀ rí àbá ti fẹ́ máa bá dùn tọ́jọ́ olùwé sàmọ́ bí ó ti ṣe n ò fẹ́ dáadáa ń lé mi àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tọ́jọ́ ó ní pé yáa rí ní ẹ lọ lé mi dákẹ́ ẹ lè kọ́lé o òdodo ọ̀rọ̀ bí tí ń bọ̀ rẹ o náà ìwọ ni lẹ́kàn ọjọ́ gbogbo lẹ́ báyìí ti kàn ọ́ báyìí wọ́n ti sọ̀rọ̀ rẹ ọjọ́ náà báyìí lọ rí ibì kan lọ ńdàjí ọwọ́ adé ká máa tẹ̀lé kàsì ọmọ abọ̀ wọ̀ràn bí ẹ ṣe ń wò yìí mọ̀ nígbà ọdẹ dè ṣe yìí kí ni tí ń ṣẹlẹ̀ báyìí dè sí ebi wọ̀ lẹ́kàn kí ló dé tó ọ̀gbálẹ̀ tó lọ. bàbá ẹ bẹ ṣé torí ilẹ̀ náà lẹ ṣe ń gbé mi ṣépè báyìí n ò kúkú jiyàn pé kì í ṣe èmi ní ilẹ̀ kan káyìsí mọ́ owó kì í ṣe pé mo mọ̀ kú òlé o ìyá olórí burúkú ìyá Raimi ńlájọ dájọ́ o láti bí ọ̀sẹ̀ méjì làjọ ti kàn mí ní wòrówó ẹ̀yin náà sì mọ̀ pé olórí burúkú yìí nìkan dà bọ́ bá ti jí bẹ́ẹ̀ lé olórí rẹ ní òmòrílé tí ọmọ lọ bàbá ẹ̀mẹ̀mú kẹ̀sì wa mọ̀ wo ṣe nígbà mọ́ ń lọ láàárọ̀ yìí ẹ wo ikọ̀ kejì báyìí wọ́n sá gbogbo dọ̀tí o gbogbo pàǹtí ni mo sà ẹ lè rí pàǹtí kankan lẹ̀. bọ́ọ̀ tó ní wọ́n ti sọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ wọ́n ní bọ́ọ̀ ti máa ń ṣẹnu enépa àròpa ẹnibọ́ bá ti ẹ̀ ọba ti jí tó ọba ti ṣàṣe dáadáa rẹ báyìí ọmọ ṣàláìlọ́nù ọmọ sọwọ́ kìíní ọwọ́ kejì ọmọ mu gángan ọmọ mu káàkiri kábà lè sọ pé ọtí gbálẹ̀ ṣé ọgbálẹ̀ nu abẹ́lẹ́yìn ní tilẹ̀ kàṣítà máa tọ̀ kéèyàn sọ ara ẹ o mo mọ tí ń ṣe bí o wo ẹni oṣù làájì ẹnìkan ẹja pè ọwọ́ bẹ́ẹ̀ yẹn bá ṣe tí mo bá spáàgì báyìí. No, you think I'm joking? Now, before the count of 10, tí ẹ bá fail láti gbé wẹlé sílẹ̀ máa ṣe kọ́tẹ́ méjì ò láì. irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu how would you ask us to bring you really kind of mad just give it to you. Are you crazy? ṣé mi ló má sọ̀rọ̀ bẹ́ẹ̀? You just need to relax. Yàrá sílẹ̀ kò má ti mẹ́mọ́ bá. Akele! Yes, ma. Mommy. Kí ló wá ṣẹlẹ̀? Kí ló àbí àsámọ́? Kí wá ní nǹkan tí ó lè ṣẹlẹ̀? Open the gate. Open the gate. Kí wá ní ó lè ṣẹlẹ̀? Gate èwo? Bá sí ẹ mọ̀ bá. Sit. Kọ́mẹ́. Ìwọ náà láì wá káre sí ọlọ́mọ ṣàánú yàn níbo ní gbogbo wọn tẹ́tẹ́ sáré lọ tọ́mọ ní wọn pariwo sí géètì. tẹ́ ẹ bá rí ẹni orí yóò di lé ní o
wọ́n yìnbọn ní kòsẹ́kòsẹ́ ni tí wọn ò dáwọ́ dúró tẹ́ bá sì dé bọ́kọ̀ tí ń wọlé lọkọ̀ ń jáde tán yìnbọn tí wọn ò dúró kó là gan lára bá àbá tọ́ra wa gan ó wá ṣe díẹ̀ tí wọ́n mọ̀ ju bọ́ǹbù mẹ́. ẹ ṣàánú wa dákun ẹ jọ̀ọ́ o. ọ́fíìsà kí lẹ fi ìpa máa ṣe sí kéèsì. iṣẹ́ àwọn anti-robbery squad nìyẹn bóyá ká gba statement lọ́wọ́ bàbá so a lè pàṣẹ sáwọn èèyàn á lè fi lọ ṣiṣẹ́. dádì nǹkan tẹ máa ṣe fún wa ń sìn ni pé ẹ máa fún wa ní orúkọ yín àdírẹ́sì yín ibi tí kinní yẹn ti ṣẹlẹ̀ ká lè mọ bá ṣe fẹ́ rìnrìn wa. ó kọ mi kí ló dé ebi ẹni bàbá ti rí nǹkan tó ṣe ní ká máa wá ni ńgbà bá tún wá kókó lẹ̀ nísìn bẹ́ẹ̀ bá tún wá ń ṣàyẹ̀ máa dákọ̀ mi pé kinní kan wọ́n á máa ní kinní kan ńgbà ọ̀rọ̀ bá ṣe tán nísìn àwọn olè àwádarí sọ́dọ̀ tèmi ẹ má jà sí bẹ́ẹ̀. dádì kò rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ aráàlú làwọn ọlọ́pàá àdẹ lè ṣe nǹkan tó máa pa yín lára. ọ̀rẹ́ aráàlú ṣé gbàtẹ́ bá wá ṣe ní ìwọ̀n àwádarí sọ́dọ̀ tèmi. bàbá kò ń ṣe kún fẹ́ forúkọ yín ṣe nǹkan kan wọ́n á gba orúkọ yín wọ́n á dẹ̀ béèrè gbogbo ibi tí àwọn kan yẹn ti ṣẹlẹ̀ wọ́n wá pàṣẹ sí àwọn tó máa lọ ṣiṣẹ́ yẹn àdírẹ́sì yẹn náà máa lọ fi ṣiṣẹ́ tó fẹ́ ṣe yẹn so kò ń ṣe kí wọ́n fẹ́ ṣe nǹkan kan pẹ̀lú orúkọ yẹn. ó kọ mi tẹ wá ń dakọ yìí náà ni tẹ wá ní nǹkan yìí náà ní nǹkan ṣé kò ní séwu. bẹ́ẹ̀ ni sà. no dádì orúkọ tó sọ yín jọ súná ni à ń béèrè kò kí n ṣe alias. orúkọ súná mi gbogbo yẹn mọ̀ mí ládùúgbò bẹ́ẹ̀ bá sókọ súná bẹ́ẹ̀ lómi lè mọ̀ mà. bàbá ẹ fẹ́ lẹ̀ fáwọn tán ní tí wọ́n ti mọ̀ station lẹ́wà orúkọ yín gangan tí wọ́n sọ yín òun ni kẹ́ sọ. ẹ máa sọ fún yín ṣé bí ẹmú méjì mọ̀ sọ ń gbọ́dọ̀ wá di tọlọ́pàá dé yìí tá a ti ń sọ ní ọ̀wájú ọlọ́pàá máa wá fi ẹmú kankan àwa jẹ mmm torí kíni bá a ti máa ṣe nìyẹn mmm Michael Márìndọ̀tí Mákindé. ṣé yẹn lè fẹ́ filẹ̀ sí. ìgbà tó ti dọ̀rọ̀ ọlọ́pàá. ooo so torí pé one station sì lè ṣe fi kan sí. àní ó yẹ kọ́kọ́ ti ní stroke èèyàn gbọ́dọ̀ sáré báyìí kọ́mọ́ ní stroke. kí ni. Good job. Well done. Now, mo kí nǹkan tó kàn sí. Káwá bá ṣe máa ta lé. Ká dẹ̀ pín 50-50. That's not the agreement. But if we pass àdéhùn ni, and we must stick to it. Ìfẹ́ tí dàpọ̀ mọ́ owó. Ìfẹ́ tí dàpọ̀ mọ́ owó. Kí ni mo lè ṣe, kí ni mo lè sọ, kí ni mo lè wí ó nànà. Kí ni mo lè ṣe, kí ni mo lè sọ, kí ni mo lè wí ó nànà. Ìfẹ́ owó ẹ̀tàn, ìfẹ́ owó ẹ̀tàn nànà. Ìfẹ́ owó ẹ̀tàn, ìfẹ́ owó ẹ̀tàn nànà. To me. What's up? I did, Jerry. I'm okay. What's in bring me by to Habino? Shuri later sọ̀rọ̀ pé worth millions of naira. Wow, that's good.
lóòótọ́ ìyàwó mi lẹni tá à ń sọ̀rọ̀ pé yìí bọ́ mi ò nífẹ̀ẹ́ so mo fẹ́ jẹ́ kí ilé yìí jẹ́ bí last card nǹkan tí mo máa gbà lọ́wọ́ ẹ̀ tó ní kálukú fi máa fa ìwé ara ẹ̀. Ok. System tí mo fi ń ṣiṣẹ́ ó dàbí ẹni pọ̀ lè díẹ̀ torí a lè sọ pé ó máa gbàgbé kan tí ò bá gbàgbé àgbàgbọ́ mi. Láti gbalé lọ́wọ́ lady no be small thing and you know that. Whatsoever it is, anything tó bá gbà, fine, good, go ahead. But this is what I'm trying to say. Èmi ní idea kan, I'm thinking of bóyá kí wọ́n wá kó wá ṣe bí pé o fẹ́ gbalé as a tenant, then wá wá nulẹ̀ wá ti di tenant wá then èmi àti ẹ̀ máa ríra from time to time, so àlejò máa sọ̀rọ̀ àlejò máa map out strategies bí gbogbo nǹkan tá à ń plan yẹn bó ṣe máa work out. Okay. Agreed. Okay, ló máa bá ní. Kò sí much lórí ẹ̀ náà, so àkọ́jọ́ máa wá bá ṣe máa yanjú ẹ̀ tó máa wá okay ní 2 million. Okay, let's do it 5 million. 5 million more. Deal. Okay, let's go. No wahala. What's your problem? What's the decision? Good. Olódàbà, ṣe bí o máa ṣe dé sálẹ̀? Sálẹ̀ mo ní àwọn ọ̀rọ̀ ní tí mo should touch 1 or 2 places. So drop me Ẹni àní kò fẹ́ ní lójú. Ẹni àní kò fẹ́ ní lójú. Kìkì hasa lọ́lọ́ fífẹ́ sẹ́nu. Stand up. Stand up! Tí ajá bá sáré fógún ọdún, a máa kílẹ̀ kó wájú ni. No, listen to me. Ṣé ìwọ mọ̀ pé ẹni tí wọ́n pè lọ́kọ tiẹ̀, òun ló ní kí n wá pa ẹ́? Kí ni mo ṣe fún Tómi? Kí ni mo ṣe fún mi ò jẹ́? O mọ nǹkan tó ṣe, and I will give you an evidence. Inú máa jẹ o. Tómi, ládùúgbò gbogbo nǹkan tí mo ti ṣe fún ìwọ ọmọkùnrin yìí, ṣé kò lè ṣe kà tó tó yìí fún mi? You're such a devil. Orúkọ ènìyàn. Òun ti gbàgbé pé ìfẹ́ tó bá máa dalẹ̀ kò ní dalẹ̀. Eléyìí tó bá dẹ̀ dalẹ̀ kò ní dalẹ̀ láéláé. You not tell me that. Kí ló dé bá? Nigeria must not go scot-free. Ikú lè rí ẹ̀ṣẹ̀. Ṣé gbogbo eléyìí tá à ń ṣe tẹ́lẹ̀ eré là ń ṣe o? Now ó ṣẹ̀ṣẹ̀ kú ikú original ni. But all the same, ṣé bíbọ̀ àti ẹ̀ ti ní sùúrù? Wọ́n ti ní sùúrù kí ti ọlọ́pàá kó wá arrest ẹ̀. Ṣé ìwọ ò rí pé ó yọ ògbọ́n fẹ́ shoot àwọn méjèèjì ni? Ẹ̀mí tí ó dẹ̀ ní dọ́là tó ń dá oṣù 12 ni. Ó dà, kí la fẹ́ ṣe sí báyìí? Kí la fẹ́ ṣe sóko ẹ̀ sí? Ọlọ́pàá ò gbọ́dọ̀ bá nu lé mi o. Tó bá jẹ́ tọrọ òkú ẹ̀ ni, leave that to me. I know what to do about that. Tí ilẹ̀ bá ti ṣú díẹ̀, màá wá bí kan máa lọ dispose of quest. Hands up!
ìwọ ni ilẹ̀ bọ́ bolóró ẹ̀ lẹ́nu jáde wá síbi. ọwọ́ ẹni wájú ìyàwó ẹni wájú. dáràn òsì wá rí nǹkan tí màá fojú ẹ rí olójú òkú òsì tó sojú ojú ẹ ojú ọ̀daràn. Drop your gun! Drop your gun! No. Drop it! Officer, drop your gun. Ọ̀gá, a kò lè drop weapons wa bẹ́ẹ̀ yẹn. Hey, officer! Ọ̀gá jẹ́ yín, èmi Sergeant Kọ́bùrà Tamátàsé. Ẹ jẹ́ yín ọ̀gá. Oya, turn back! Turn. Ọ̀gá. Turn! Wọn bí mi níbejì èmi nìkan náà ni ó sì ní ohun tó gbé mi débẹ̀ owó ni ọ̀rọ̀ owó ni 100 million bó ṣe wáyé owó máa ti kún àti máa ṣẹ́dá alẹ́ báyìí ìjọ torí Ọlọ́run ṣàánú mi ẹtù mi lẹ́yìn ìgbà ìlọ kówó mi ẹni ẹlẹ́yìn ò ní jẹsẹ́ yìí. So nǹkan tó ń try láti sọ fún wa sí ni wípé 100 million yẹn ni part of share owó títí yẹn lórí deal tẹ lọ ṣe yẹn àbí gbogbo owó tẹ gbà. Èmi nìkan ni mo ní 100 million kí kò sì ṣe wípé owó èèyàn tá a pa
èmi ni mo ní onímọ̀wó yẹn ṣe jẹ́ mi ò báyàn kan 100 million èmi nìkan mo ní. o fẹ́ jẹ́wọ́ àbí o fẹ́ jẹ́wọ́ sergeant. ẹjọ́ tó lọ lọ sergeant bẹ́ẹ̀ ni wọ́n pè sergeant ẹjọ́ tó lọ lọ àṣẹ bẹ́ẹ̀ ni wọ́n pè sergeant ẹjọ́ sergeant. Sáré ti balẹ̀. Ọjọ́ máa ń kọ́ yìí. Ṣé o ti rédí àti jẹun fún wa ń sìn? Ojú máa ń kọ́ yìí. Ojú ẹ̀ ń kọ́ yìí. O ti rẹ̀dí. Ọmọ West kí ni máa yìí tún wá ń gbà ẹ́. Mo ní kó máa lọ kó sílẹ̀kùn kó máa lọ ó dá dúró síbí. Ẹ má jẹ́ kí n lọ ẹ ṣàánú mi tí n bá lọ bẹ́ẹ̀ kọ̀ dà mo lè lọ para mi sí yín lọ́rùn ẹ ṣàánú mi ẹ dákun mo ti gbọ́ òun owó ẹ dákun mo ti gbọ́ ẹ dákun ẹ jẹ́ kí tèmi náà dà ní ẹ ṣàánú mi. By the way ọmọ West irú àyàwó ló kó ẹ̀ náà tí mo ní kó sílẹ̀kùn fún kó jẹ́ kó máa lọ tó wá jókòó tì ń bí tẹjọ́ ṣàwé wa. My shaman kò rí bẹ́ẹ̀ double respect for you ó yẹ kẹ́ mọ̀ kí mi ò kí n fi iṣẹ́ ṣeré ẹ rántí ọjọ́ tí mo sọ pé ẹ rán mi níṣẹ́ pé mo wà stranded níta pé kò sówó lọ́rùn mọ́ rárá pé àánú Ọlọ́run àti àánú ẹnìkan ló jẹ́ kí n délé níjọ́ yẹn ẹni tí mo rú yẹn ni mo wọnú táìsí wọn níjọ́ yẹn olówó dà mí sọ̀rọ̀ olówó dà mí sọ̀rọ̀ nígbà tí máa explain gbogbo condition mi fún ó dẹ̀ rẹ́rìn ó nígbà tí mo kí mi ò lú lọ kí tí mi sọ fún un ṣóun fẹ́ pa mí ni. Ẹ má gbàgbé pé mo tún ránjẹ fún yín jọ náà aláàánú ni mí èmi ọmọlà tó wọ́kọ bó bá ń bẹ lọ́ọ̀ mi màá náà ni. Òótọ́ ni wọ́n tún ra oúnjẹ fún mi mo sọ fún wọn pé kódà bí mo ṣe wà yìí mi ò ti jẹun wọ́n kàn yà lẹ́ẹ̀kan náà ni bírí ẹ lọ lóúnjẹ ń bẹ̀ yẹn ó dẹ̀ sanwó. Nígbà tí wọ́n wá ń ṣàánú ẹ̀ tí ò ṣàánú ara ẹ̀ kọ́ ṣé o mọ̀ pé àṣírí ló máa ń ṣáájú ẹlẹ́rù bẹ̀rẹ̀. Báwo ni ìṣe ní rárá mi ló ẹ ṣàánú mi. Lọ́nà wo lo fi ṣàánú ara ẹ̀. Ṣé ẹ rí owó tí mo kó wáyé mọ́tò táìsì tí mò ń wà tí mo fi ń jẹun àtìyàwó àtọmọ òun ni mo lọ tà pé mo ṣàgbọ́dọ̀ ńgbà tí sọ pé tí n bá lè rówó yìí n bá rí 1 million máa dolówó onímọ̀tà pé kí n kówó wá ṣùgbọ́n gbogbo yìí tí mo rí mo ti sálíjọ sọ̀nà jọ tí mo rí nù ẹ ṣàánú mi ẹ jẹ́ kí tèmi náà dà ẹ bọ́ sọ òsì dànù lára mi ẹ ṣàánú mi. Èló mo ní kó wá wa mo ní kó lọ mú 1 million naira wá tó máa fi $100 million. $100 million ẹ dákun èlò ní ọ̀jẹ̀ tá a bá ṣe sí náírà ẹ ṣe rí kò pọ̀ jù àmọ́ ń bí tọrọ wá dé ìnísìn nígbà tẹ́mi ò ti rówó pé mọ́ ṣe rí $100 million tẹ́ sọ owó ìlú èbó ẹ jẹ́ kó jẹ́ ti náírà bóyá wọn ọba tí mo kó lẹ̀ ẹ jẹ́ ọ̀pọ̀ náírà ẹ dákun. Mr. Man ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún ẹ ni pé lọ wá kúnú owó yẹn tó bá di láàárọ̀ la kó máa kó bọ̀ ọmọ West gba 500,000 naira tó ló ń kó wa iye tó bá rí kún lọ́la kókó wa tí ò bá ti rí má jẹ́ kí n gbọ́ ọ̀rọ̀ ẹ̀ sí etí mi mọ́ o gbọ́ má jẹ́ kí n gbọ́ ọ̀rọ̀ ẹ̀ sí etí mi mọ́ ìrànlọ́wọ́ tí mo lè ṣe fún ẹ nìyẹn. ẹ sà ẹ wo mo ti wà mo ti sálé jọ sọ̀nà jọ ìyìn lè rí nǹkan kan mọ́ wọn tó kù náà rèé ó dà bí 100 ọ̀bá lè jáde ẹ jẹ́ 50 ọ̀ jáde nígbà má dẹ̀ tó rówó ń tún mọ́ ṣe tọ́ 100 ẹ ṣàánú mi ẹ jọ. ọmọ West lọ́dọ̀ kọ́dà bí ká ló sọ. orí mi máa kúrú ẹlẹ́dàá mi máa kúrú orí mi máa kúrú. Àlàyé ẹmọ tí mi fẹ́ sọ fún mi pé tó bá yà máa purọ́ mọ́ oṣó àjẹ́ irọ́ ni kò ń ṣe gbogbo nǹkan lóṣó ṣe òkè náà ẹlẹ́ ti ṣa gbogbo ilé jọ ẹ ti ṣọ̀nà jọ tẹ́ bá máa fi ṣa ilé àti ọ̀nà jọ ẹ lè meet up ohun tí ṣá máa sọ kẹ́ lè dolóríire oríire tẹ́ wò yẹn kò wérò ẹ kó 500,000 wá sí ẹ ti bọ́ lọ́wọ́ ogun àjẹ́ oṣó ṣe ń threaten ṣéǹjì tó kùtà ní kẹ́kọ̀ọ́ wà ní máa fi bọ́ lọ́wọ́ oṣó àtàjẹ́. àwọn oṣó yìí sọ́n fẹ́ báyé mi jẹ́ ní sẹ́wọ́n fẹ́ báyé mi jẹ́ ní báyìí nísìn gbogbo ti fẹ́ rówó báyìí nísìn 100 million. sojúrẹ́ láti kó lọ sílé lónìí. kí lè gún mi ṣe tó lóhùn ọ̀fàárọ̀ jù kí ni wèrè ń ṣe tí ó tún lóhùn ò lè bugi jẹ bí mo ṣe kọ àyè towó ni mo fẹ́ sẹ́rí gbogbo àpótí bẹ́ẹ̀ lára mi màá fi sí owó sí ni ọjọ́ ayọ̀ mi lónìí kí n máa yọ̀ lókù.
o ò tí ì rẹ̀dí ọ̀lọ́ wa Ghana must go bíi 10 ló fi kó o lọ rí lónìí. ìyẹn ni pé ó possible kẹ́ gba alábàárù. alábàárù torí owó orí mi mà ti fẹ́ sọ rí ẹlẹ́dàá mi mo mà dúpẹ́. má sọ bẹ́ẹ̀ mọ́ sọ pé o ti dolórí ire. sọ pé o ti dolówó. mo ti dolówó. mo ti dolówó. yẹ ìwọ́pọ̀. o ti dolówó. o ti dolówó. yẹ ìwọ́pọ̀. yẹ ìwọ́pọ̀. yẹ ìwọ́pọ̀. ma ti dolówó. yẹ ìwọ́pọ̀. ayé sọ. ayé mi jẹ. o tó ayé mi jẹ. o tó bàbá ayé mi jẹ. bàbá ayé mi jẹ. yẹ ìwọ́pọ̀. wọ́n fẹ́ bà ayé mi jẹ́ ni wọ́n ti lù mí wọ́n ti bà ayé mi ní wọ́n ti yà sọ́mọ́ mi lára. wọ́n wẹ òṣì ìṣẹ́ ìyà wọ́n wẹ kó lọ́rùn ẹ̀ wọ́n faṣọ òṣì mọ́ ya kó lára ẹ̀ kó lè dẹni ire kó lè dolówó kó dọlọ́rọ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní pariwo. ẹ̀wọ̀n ò sọ tẹ́lẹ̀ pé wọ́n yàṣọ òṣì máa ń là wọ́n kò bẹ̀rẹ̀ sí gbá mi lójú gbá mi mú ni. ó mọ̀ ipò yẹ kó o dúpẹ́ lọ́wọ́ wọn ni iṣẹ́ ayé ẹ̀ òṣì ayé ẹ̀ àìríná àìrílò àìríjẹ àìrímu àìbẹ́gbẹ́ pé aṣọ ẹ̀ ni wọ́n ti fàyà kó lọ́rùn yìí ṣọ wá yẹ kó o dúpẹ́ lọ́wọ́ wọn àbíkò yìí. ẹ̀rọ wáyé kó kí wọn kó o dúpẹ́ lọ́wọ́ wọn. ẹ ṣé ọ̀rọ̀ yín ọ̀dàyọ̀ ọ̀rọ̀ yín ọ̀dàyọ̀ ẹ ṣé. now eléyìí tó wá kún fún ẹ sí sórí aṣọ tí wọ́n ti bọ́ lọ́rùn ẹ̀yìn ò ní wọ ọṣọ ọ̀ṣẹ́ mọ́ láéláé torí ahéré okú wọ nìkan nínú oko ẹrù ò bàbà níjù tẹrù bá bàbà níjù ahéré asáré tó kó wálé adíá fún Ọ̀rúnmìlà níjọ́ tí ń fìṣẹ́ wẹ̀ bí àgbo ǹjẹ́ ikú máa lọ lórí ẹ àrùn máa lọ òfò máa lọ òṣì máa lọ á ti kìlọ̀ pé kó má délẹ̀ ìmọ̀ láéláé inú igbó ni lè sì í sùn sọ pàṣẹ. àṣẹ 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 ó yẹ fún ọgọ bá àṣẹ ṣé ọ̀rẹ́ mi yìí dájú ọ̀rọ̀ mi lẹ́sẹ̀ ọ̀rẹ́ mi yìí burú jù. náà wọ́n á fún ẹ láṣọ mi báyìí wàá wá wọṣọ ìyẹn láṣọ yìí aṣọ ọlá aṣọ olówó wàá wá lọ sínú àgejù ṣùgbọ́n lára owó tá a gbà lọ́wọ́ ẹ a ti ra pósí ní ńlá kan inú pósí yẹn ni wàá wá lọ sùn sí ibẹ̀ lówó tí mo máa gbé ẹ báyìí lówó tí mo máa gbé ẹ báyìí o gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ tó o bá sọ̀rọ̀ tó o bá fi bù ẹ mọ́lẹ̀ ó parí nìyẹn. àríkà níjàgbá ọ̀sẹ̀ ìtura ọmọ oníkùrámù jẹ́ èṣù ọmọ agbódejì fà tá a bá dáfá láké tá a bá dáfá lóko tó bá dìrọ̀ lẹ́dẹ̀dẹ̀ ọ̀sẹ̀ ìtura là kéré ibẹ̀ fún tá a bá dáfá láké tá a bá dáfá lóko tó bá dìrọ̀ lẹ́dẹ̀dẹ̀ ọ̀sẹ̀ ìtura ní kéré ibẹ̀ jẹ iṣẹ́ tó dùn mẹ́rìndínlógún bá ṣe ọ̀sẹ̀ ìtura ní fi sìn gbogbo olówó tí ń bẹ lóde ilẹ̀ yìí lápá òkun nílàjì ọ̀sà owó wọn wá di tiẹ̀ látẹ̀lé lọ sọ bá ṣe. àṣẹ 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 orí mi rọ̀ mọ́ rẹ o. ọ̀yá gbà. owó ńlá ni mo fẹ́ owó tí dẹ́rù bóṣì owó tí ń gbèdélé tí wọ́n pè bó mo ti rówó ilé owó tó pọ̀. sórí orógbó tó wà lọ́wọ́ ẹ̀ wàá wá jù sẹ́nu báyìí má gbàgbé o mo sọ fún ẹ pé wàá lọ ságéjú o ọ lọ sùn sínú pósí owó tí mo fẹ́ kó o ní owó aláriwo ni owó táwọn èèyàn máa rí tó máa pariwo pé lágbájá lọ lọ́wọ́ ṣerú oore yìí fún wàá wá jẹ́ kí wọ́n lù ẹ́ dáadáa sì tọ́ pariwo bí wọ́n bá ṣe lù ẹ́ tọ́ bá ṣe pariwo tó lówó yóò ṣe pọ̀ tó o gbọ́. ṣègbè láginjù ni bàbá ti dá wọn lọ́lá láginjù ni bàbá ti gbọ́ gbé wọn àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ń kígbe láginjù. ọ̀dà bẹ́ẹ̀ igbe yẹn gangan ni wàá wá pariwo wọ́n á lù ẹ́ wá pariwo. ẹ wá dákun kínní kan lè ṣe fún mi mo ti gbọ́ báyìí ìgbà tẹ́ ti sọ pé àjẹmọ ìyá mi náà mọ̀ ń jẹ yìí èyí ò tún gbọ́dọ̀ mọ ibi tí ń lọ kọ́rùn ò tún mọ̀ wọ̀ gbéyà ti mọ̀ pé ibi tó ń rẹ̀ rú lọ rè kọ́rùn ò tún mọ̀ wá wọ̀ ẹ dákun mo fẹ́ bẹ̀yìn nígbà ń bẹ̀ wọ́n ẹ jẹ́ wọn lù mí dáadáa nígbà jẹ́ pàjẹmọ náà ní ìníjì àmọ́ kí wọ́n lù mí gan kí n lè rí bí pariwo ẹ mọ̀ bọ́wọ́ ọ̀bá dùn mí mo lè mọ̀ pariwo ẹ dákun. àjẹpín ìyá ẹ ló ti fẹ́ jẹ yìí ó yá. ẹlẹ́dàá mi ṣàánú mi ìyá yìí pọ̀ ju kó lù yóò jí ìyá ìgbé lọ mọ̀jẹ̀ ń jí ìyá yìí gbé o lágéjù ẹlẹ́dàá mi gbàgbọ́ bí 100 million ṣé kínní ìgàn ṣé kó ṣe ilé ìgàn gba 100 million báyìí kó wọ̀ nǹkan sáfẹ̀ kó tó bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ báyìí mọ́fẹ̀. níbo èèyàn bẹ́ẹ̀ ń tòsí o ọdí àbẹ́yìn.
tèmi wá lọ sínú igbó èmi ọmọ ń pa òkú ẹ̀ ṣàánú mi ẹ jọ̀ọ́. ẹ̀sà àjẹ́ o wọ́n máa ti jẹ́ kí wọ́n 100 million mi báyìí ní sí wọ́n máa jẹ́ wọ́n ti 100 million mi má jẹ́ ìjìyà ìgbé wa tún mi lẹ̀ olóògùn kí lè báyìí o. bàbá adé bàbá bàbá bẹ́ẹ̀ bá sọ pé àlùbà mọ́tò owó ẹ̀ sọ pé òpàdé níwé ọmọ. mo fẹ́ ṣiṣẹ́ níwé ọmọ. Area commander has given me 7 days to apprehend this guy. Èmi ti kọjá ẹni tó ń gàfúrà tó ń rí bọ́sọ̀ mi o. Mo ti kọjá ẹni tó ń tẹ̀lé tó ń wọlé lóye. Mo kọjá ẹni tí ìrìnà lè kẹ́ bọ́ sí lọ́wọ́ torí àjọ ń jẹ́ àjọ mọ́ ni. Èmi àti irú mọ́lẹ̀ lájọ́ gbé lájọ́ sùn. Bàbá tẹ̀yìn bá ti ń wọ́rí àwọn máa bínú àwọn máa lọ wọ́rí ni o kò yé yìí. Ẹ̀rọ mọ̀ pé táwọn bá dé wọ́rí a lè má tètè mọ́ bọ́ yìí sí ní wọ́rí. Bàbá tẹ́lẹ̀ tí o bá ń ṣẹlẹ̀ ní láti wọ́rí ẹ jẹ́ káwa mọ̀. ẹ gbogbo ìpàdé àjùlọ tí ẹ já sí ẹsẹ̀ gbọ́ mi tó tóbi kí ni tá a rí sí wọ́n sọ pé ẹ̀yin lè wá ń tiẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ni. wálé ràfọ́gà ẹ̀. ọ̀tọ̀ láyé pólísì dọ̀gí ọ̀tọ̀ láyé pólísì ọdún láyé wọn ká wà lẹ́tí wa o tó bá ṣe òrè ká yìnbọn fún wọn kò ṣeré. ìyá ẹ̀ ẹ máa gbogbo fàájì ẹ̀ yá ilẹ̀ mọ́ pé. Lord, okay. Okay. Yes. That means. Ó dàbẹ́ ni pé ìgbà tí ìbọn bá níbẹ̀ ó struggle láti bẹ̀yẹn dé point. Kí wàá ló lè ṣẹlẹ̀ báyìí? Kò sẹ́jẹ̀ mọ́ iwájú. Let's do search round. Oh, okay, let's search. Níbo wá ni bọ̀bọ́ ìfẹ́ wà báyìí? Kò yé mi rárá. Farabalẹ̀. Mọ́ra. Lásán ló rò pọ́n pè mí ní fáírọ́ọ̀sì. Bí mo ṣe wà yìí, ó
ní iye búlẹ̀tì tó ti wọ ara mi fúnra ara mi mo lè máa ń yọ. Mọ́ra, just look straight. ọlọ́pàá síbẹ̀ ìtẹ̀ là ń bá sọ̀rọ̀ látàrú kí ló ṣẹlẹ̀ ọlọ́pàá ti ń lé ajá security ń léra wọn ni tẹ́lẹ̀ ìwé mọ́ ìwà iná fìlà lẹ́dẹ̀ ìfìlà mọ́dé asọ́re ọkùnrin ṣòkòtò dúdú lẹ́wọ̀ yìí àwa ni bẹ́ẹ̀ ṣe lẹ́tọ̀ọ́ sí. Yes, sir. Sọ fẹ́ tẹ̀lé ẹni. Tẹ̀lé ta ni. Fẹ́ tẹ̀lé ẹni. Kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀? Kò yé mi. Góòlù náà fi sí ọwọ́ madam tó ń gbé lọ yìí. Góòlù kọ́ ankọ́ọ̀bù wo ni wọ́n ń pè ní góòlù ankọ́ọ̀bù. Kí ni madam ṣe sọ́jà lẹ? Kò yé mi kankan. Ṣùgbọ́n báyìí ní ìsìn what next to do. Ìyá rí àlejò ilé ṣé ó ti lọ. Ó ti lọ bàbá. Bàbá orí kí wọ́n kó báàgì mọ́ àbí mẹ́bí wọn ó sọ̀dún sí ni ẹlẹ̀ wá ẹ mọ̀ tí ẹ burú ọ béèrè nípa ti ìbọn tá a gbọ́ kẹwù níjó ní tá a fọ́n ká lánàá. Sọ̀rọ̀ bọ́n àná ẹ wò ó ń gbọ́ lọ́run ti ṣèyanu tí ọ̀sẹ́ nìkan kan tí tó fara pa ládùúgbò èmi mọ̀ tí mọ́kàn kú òǹbí yún. ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ èmi bí mo ti bọ́bọ̀ gbòòlà báyìí ó di police station ni mo lọ rèé pè é ńgbà mo dán báyìí tí mo kẹ́dùn bọ̀rọ̀ tá a bẹ̀rẹ̀ sí tọ́ wọ́n wá kó ọ láàárọ̀ yìí ni. Ta ni gánú wọn náà ta ni kò rí ọ̀rọ̀ àwọn òní tí wọ́n kó nú wọn. Ìkẹ́ni ọmọ rádaràda ọmọ léjeléje bíi tí ò lè jẹ kọ̀ọ̀kan tán. Ní ọmọ ìkẹ́hùn ọmọ tí ó mọ̀ ṣe gẹ́gẹ́ bí ẹni tí ò lè jẹ kọ̀ọ̀kan tán. Tọ́ ọ bá rí báyìí ńgbà wọ́n dé láàárọ̀ tí wọ́n dé pẹ̀lú ọkọ̀ jàǹgó tí wọ́n dé báyìí tí wọ́n sọlẹ̀ wọ́n ń kó wọn ní báyìí ni wọ́n wọ̀ wọ́n bíi kòkó ni wọ́n tó 70. Pẹ̀lú nǹkan olóró sì ni wọ́n níbọn wọ́n ní gbogbo ẹ̀ kódà wọ́n níbọn. Ìkẹ́ wo international ni amúrọ̀bà tiwọn bọ́ọ̀ tí ń wò lẹ́jẹ́lẹ́jẹ́ o sì lọ́ọ́ gá gbogbo wọn bó bá tẹ kí ní pin báyìí lásán báyìí bó bá ti pé Kaduna ló fẹ́ kí wọ́n ó ti jalè wọ́n lọ́jà bó ṣe jọ́ọ̀sì bó ṣe gbogbo ibikíbi wọ́n ń dé Màdúgùrí wọ́n ń ja olè káàkiri ni. Àbẹ́ ẹ̀ wá rí nǹkan báwọn ọmọ wọn sì mọ̀ ṣe gẹ́gẹ́ béèyàn bá mọ̀ sọ mákìtì èèyàn mọ̀ ní mọ̀ pé rún. Ọlọ́run ló kó ayọ̀ lórí ẹ̀ o bí mo ti wà yìí wọ́n bá fà kódà gan lágbára Ọlọ́run ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ ó ti dá Àbújá. Ẹ lọ Àbújá. Bẹ́ẹ̀ mo sọ fún ọ ìnlá Àbújá bí mo ti wà wọ́n dá Àbújá lọ́la lágbára Ọlọ́run wọ́n rí i pé wọ́n mú ọ̀rọ̀ rẹ̀ báyìí wọ́n tì kẹ̀jẹ́ báyìí wọ́n ṣe ẹjọ́ rẹ̀ tán báyìí wọ́n ti mẹ́wọ̀n báyìí wọ́n fi kọ́kọ́rọ́ lé lọ tí wọ́n mú sápò wálé. Bàbá mi mú ẹ dákun torí Ọlọ́run tó rárá lé mi ò sẹ́ni èèyàn mi ò sẹ́yìn àlè fi wá láàárọ̀ lásán bá a ṣe ń rí ọtí alọ́run ẹ mọ̀ dá Àbújá o ẹ mọ̀ dá Àbújá o ẹ fi mọ́ ti tèkó yìí ẹ mọ̀ dá Àbújá. wọ́n ọ̀dà kankan mà ọ mà pé bí wọn ò bá rí mi wọn ò lè ṣẹjọ́ yìí first accused ni mí accused number 1 èmi bí mo bá débẹ̀ mi wọ́n tanná sọ̀rọ̀ tí wọ́n fi mọ̀ láì ṣe pé wọ́n rí mi báyìí wọn ò lè ṣẹjọ́ complainant gidi ni mí I'm the complainer. ìmọ̀ràn kan tẹ́mi ò fún yín ẹ mọ́ra Àbújá ó sojú mi lásán báyìí oṣù 6 ni o ẹ mọ̀rọ̀ àwọn ìjọba wa o. sure literate lẹ́yìn èmi ọ̀rọ̀ sójú mi kòrò tí bí tèmi kọ́ atúlùtò wà mo bolúwẹ̀rí atúlùtò wà wọn ò bí ọni náà kú bí mo ti ṣe wà yìí wọ́n sì ń dé bèbí ẹ̀wọ̀n báyìí tí wọ́n fi kọ́kọ́rọ́ rẹ̀ lé lọ tí wọ́n mú wálé tá a máa jubilation òun kéré. ẹ̀yin wo fún kí. ọmọ ọkàn wo bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ èèyàn gidi bàbá rẹ̀ ńgbà bàbá rẹ̀ wà láyé kí bàbá rẹ̀ ò tó kú bàbá dáadáa ni tá a jọ ń ṣe àdúgbò yìí dáadáa kí bàbá kú títán lọ́mọ ń bá lé gbogbo àwọn ẹbí ó lé gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo ẹ kò jẹ́ nìkan kan wá lè mọ rárá òun à ń ha bọ̀
ìyẹn abọ́ olè sínú ọbẹ̀ ó lè ní amúrọ̀bà gidi gan ni ó ti plan gbogbo yín papọ̀ ó ti wò pé dọ́kan tó ń bá já wá àdúgbò yìí báyìí ó ti ṣe déètì tí ó kó gbogbo yín wá ó fẹ́ kàn yókù rẹ̀ wá báyìí tí wọ́n máa bẹ̀ sí máa rédì tí wọ́n máa gbowó. ọlọ́run nígbà fún. ó fẹ́ dédé bíi pé gbogbo ẹ̀yin obìnrin gan ẹni wọ́n bá dára rẹ̀ tí wọn ò rówó báyìí àwọn ọkùnrin tó taagun wọ́n jáde. bàbá mi sẹ́rí ìtẹ̀sán sẹ́rí ìyọ̀ sí nǹkan kan bẹ̀ mọ́. ìyá rílí ó kú o ìwọ lọ́wọ́ màbókù àwọn màbókù kódà èmi ti ń wọ ìmọ̀ màbókù yòókù báyìí wọ́n mi worowóró báyìí ọmọ yìí báyìí wọ́n kàn sáà jẹ wọ́n wà mí yòókù o. ẹ mọ̀ bókù mẹ́. yóò dùn ebi wà rè wọ́n da gbogbo ẹ̀ tí wọ́n mi worowóró báyìí. wò lè rí nǹkan kan já lọ́dọ̀ tèmi yánsìn mi wò lè rí nǹkan kan wò lè rí nǹkan kan bẹ́ẹ̀. ó ti lọ báyìí wà nǹkan mi. wá bá wà nǹkan mi ó sì yẹ kó fún ajẹ ní nǹkan táwọn ò obìnrin burú wọ́n mi báyìí yóò mi jáyò kù jẹ́ yìí. Virus mo ń jáde lálẹ́. Ibo ló dà. Mo ní láti padà sínú ilé yẹn náà. Àbí kí ni èrè wàhálà mi for the past 6 months? I can't just lose everything just like that. Silence. Kí ló dé tó máa ń ronú bí ọmọdé náà? Kí ló dé tó máa ń ṣe bí ọmọdé? Ṣé o mọ̀ pé ní àsìkò tó wà o ní láti láìlò ni? O ní láti láìlò tó bá padà lọ bẹ̀yẹn sí ṣé wọ́n mọ̀ pé wọ́n tẹ̀dí ní ẹni? Wọ́n wá ẹ̀ náà. Virus tún fọ́ ni. Gbàgbé abẹ́rẹ́ àlọ́kọ̀nà òkú tó di. Jọ ṣé télọ̀ ní ẹni? Ṣé télọ̀ ní abẹ́rẹ́ àlọ́kọ̀nà òkú tó di àbí? Ìwọ mọ̀ pé ẹyẹ ìbẹ̀rù òun ló ń pẹ́ láyé ni. O fẹ́ lọ fira ẹ sínú trap àbí? O fẹ́ kó sí trap àbí? O ní láti forí ara ẹ pamọ́ kí ló ń ṣe ẹ́? Tó bá ní sùúrù wá ṣe jẹun tó jẹrin lọ ní sùúrù. Ìfẹ́ ọwọ́ ẹ̀ tán, ìfẹ́ ọwọ́ ẹ̀ tán, na 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 na. Ìfẹ́ ọwọ́ ẹ̀ tán. Àbí mineral ẹ ti mọ́ tó parí. Àwọn wo ló ń béèrè mi? Àbọ̀ wa bá lọ rẹ̀. Àyè má gba tápà yín. Ó kọ́ lè gun ni. Ṣé nínú ilé mi náà lẹ wà lẹ́nu ọ̀sẹ̀ báyìí? Lẹ jókòó lẹ́nu ọ̀sẹ̀ báyìí? Bàbá jókòó náà nàṣẹ náà dá ẹsẹ̀ kú. Bàtà yìí sáró. Ẹ jẹ̀bi ẹ ṣe kákò. Ẹ wá di lẹ́sìn kí tó ṣe wá sí mi fún yín. Ẹ jẹ̀bi. Mọ́mí sẹ́ ń bá wa jà ni. Bèrè lọ́wọ́ kejì ẹ̀. Mo gbọ́. Kí ni? Mo bá wa ní ṣàlàyé. Ẹ̀ǹtí gan ló dé. Àìsí ìwọ ògbọ́n ńgbà tí ń ṣe bíjọ́ tán wà ní ọ̀gáníkì àwọn lábùkù. Ẹ wò ó iná àtẹ̀tùlẹ̀ ni àti wà fún ọ̀dẹ̀ tìtọ̀ sí gbẹ̀gìrì oníkálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ ni. Ó ti yé mi mọ́mí kò sí ntọ́kàn wa ń bẹ́ẹ̀ ntọ́ka wa ṣe fún gbogbo ẹbí àbí kò sí ntọ́ka wa ń bẹ́ẹ̀ olówó ń sọ̀rọ̀ tálíkà olórí ibú kan wá ló ń la àìdíà kí ló ní wọn ò ní ẹ̀dá kankan ò ní mú lò láyé yìí kọ̀ọ̀kan wà. Kí lẹ ló ṣẹlẹ̀ torí mi ò ráyè ẹjọ́ wẹ́wẹ́ yín. Sẹ́rí nǹkan tó gbé wa gangan ni pé léènì kálẹ̀ wà ń bẹ̀ ní ó yẹ kó sojú yín ni àwọn ọlọ́pàá ti wá mọ̀mọ́ yín o nígbà tí wọ́n dé ìbọn tí wọ́n kó wá mo ti rò pé ogun dé lódì gẹ́gẹ́gẹ́gẹ́ bólú ẹ̀ sí ń dọ̀jì káàkiri láì wo American film. ìbọn tó kó wá tó 50 wọ́n tún gbé àǹkọ́ fún wa a sì béèrè pé kí ni ọmọ tẹ́ mú wá ṣe ìdílé tẹ̀ wọ́n sọ kankan ọmọ yín wà ní station kẹwàá lọ bẹ́ẹ̀lì ẹ̀. ọmọ ta ni ọmọ tèmi ò ní rán police station gbogbo àwọn ọmọ tèmi ló ń gbádùn yìí mi ò rán police station. àǹtí kẹ́ni mọ́ mi. gbogbo ẹnu ẹ sọ̀hún bí ìrà bá fi ní pegi níṣẹ́ la máa ń wọn dànù ni ìkẹ́ tó yẹ pé kò fẹ́ rí gbogbo ẹbí bàbá ẹ̀ sójú gbogbo ẹbí dẹ̀ ti panu pọ̀ pé àwọn fúnra wọn gan àní dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ rárá ìkẹ́ tí wàá pa eku báyìí ó ti dàjẹ́ ó pa ẹja ó ti dàjẹ́ ó wá pààrọ̀ gidigba ó wá ń gbé bọ̀ wá bí wàá bá mi. ẹ wò ó tó dọ́lọ́ tí ẹ bá bọ́ta mi báyìí máa jí ẹrù burúkú yìí. ẹ ní sùúrù ẹ sì ń pariwo gbà tẹ ẹ ṣe ń fa àlẹ wa ń pariwo tó yìí sẹ́rí eléyìí tó pa kò lè dàjẹ́ lójógbé wa gbà gbogbo mọ̀lẹ́bí ẹ pé kẹ́ ẹ jọ jẹ́ ẹ gbà ẹ wá ní àmọ́ lọ ẹ jẹ́ ká jòkó kẹ́ ẹ dáná fún wa káwa jẹun jàre. àwọ̀ bọ̀ tàwọn àyè tálọ́ bá fẹ́ sọ pé mọ̀ pé àwa àtẹ̀yìn ẹbí kẹ́ náà gbogbo wa egun ti wọnú ẹran. ká jòkó ká jẹun. ó dà bẹ́ẹ̀ ẹ jókòó kẹ́ ẹ jẹun kẹ́ gbàbẹ̀ lọ sínú ẹ̀wọ̀n lọ́bọ̀ gàrí ẹ jọ máa sún sẹ́ẹ̀lì yẹn ẹ jọ sọ àwọn ẹlẹ́sẹ̀ rà fún àwọn òṣìṣọ́ kí ni. mọ́mí
ṣe bẹ́ẹ̀ àgbà náà lẹ sọ wípé ojú ni kọ́rọ̀ sí èrè ikùn sì ni kọ́rọ̀ sí àgbà àgbà tí ò wá rínú kọ́rọ̀ sí irú wọn kì í ṣayé rẹ̀ ṣé fẹ́ fi experience àǹtí kẹ̀ ṣé fẹ́ fi wéètì pop sí wọn ni kò lè jọra wọn. èmi náà mọ̀ pé kò lè jọra wọn àmọ́ ìkẹ́kọ̀ọ́ bọ̀wọ̀ fún gbogbo àwọn ẹbí. bẹ́ẹ̀ ni mọ́mi mo dẹ̀ understand feelings yẹn ṣùgbọ́n ó dáa kí ẹrú ó sá kí olówó ẹ̀ ò dẹ̀ wá ṣé wàá rí ẹrú tí a bá fojú di nígbà míì a máa padà di ọmọ tí mo dẹ̀ gbàgbọ́ pé àǹtí kẹ́ máa padà change for better. ṣé ẹ ti gbọ́ mọ́mi ṣé wàá mọ̀ kọ́ tẹ́ máa ṣe báyìí ẹ máa wá lọ sí station yẹn ẹ máa lọ béèrè nǹkan táǹtí kẹ́ ṣe. kí lélẹ́yìí o ìfẹ́ yìí mi gbọ́ rí ọmọ kí lélẹ́yìí o. ọmọ lẹ́bàá mi bá ọ̀rọ̀ ọmọ yẹn dé. a ṣe ń ṣe investigation wa lórí ẹ̀ mo dẹ̀ ní ìdánilójú pé láìpẹ́ Ọlọ́run àbá wọn yanjú ẹ̀. bọ́ mọ́mì kí lẹ mọ̀ nípa Máyọ̀wá tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀. mi ò mọ nǹkan kan nípa ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ ìgbà ìgbọ̀n lèmi náà ṣe mọ̀ pé ilé ìkẹ́ ló ń gbé ìkẹta dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ lágbà tí bàbá ẹ̀ ti kú kò jẹ́ kí ẹbí kankan wọnú ilé bàbá ẹ̀ débi tá a máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. ok kò sí problem tó bá ṣe jẹ́ àjẹkẹ́ máa bọ̀. ẹ jọ̀ọ́ ọ̀gá ṣé lè yọ̀ǹda ìkẹ́ fún mi kí n máa mú lọlé tó bá dẹ̀ ti fẹ́ rí a máa wá bá yín. Mọ́mì ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ Ike we have to be in our custody till we finish our investigation. Ike tá à ń sọ̀rọ̀ yìí life òun gan wà save ó wà ní danger nítorí ẹni tí à ń wá gan àìtí ìmọ̀bi tó wà so for security reasons I help yín I help wa. ẹ ṣe gbogbo. yes ma get a nice day ma. Officer Mayo. Yeah. Sir. Hi. This is for sir. Oh, okay. Thank you. You can go. Alpha. Let's see. Okay. What's the new development? Mo ti rí àwọn details kan nípa ẹ̀. So gbogbo àwọn picture tí mo rí ó wà níbí báyìí. Bí a ti ẹ bá ti rí àwọn picture yẹn, màá lè fi another details máa fún wọn. Wow. Good job. Good job. Mo rò pé ṣé ká print picture boy ká paste ẹ̀ ká declare wanted. Àbí kí lo expect? I don't think so. Why? Sabani can't declare boy wanted. It won't help us. It will give him edge ahead of us. Is that so? Yes. Ó mọ̀ wípé a jẹ́ kí bọ̀bọ̀ yẹn mọ̀ bí tó fẹ́ sá lọ. Ó lè sá kúrò ńlò yìí. And it's going to make things difficult for us. Good thinking. Good thinking. In that case, I think I have an idea. Ìfẹ́ yìí mi gbọ́rí ọmọ. Kí lélẹ́yìí o? Your love that drive me crazy. Kí lélẹ́yìí o? Ìfẹ́ yìí mi gbọ́rí ọmọ. Kí lélẹ́yìí o? You dey driving me crazy, driving me crazy, driving me. Mama to me oh hey oh, mama to me oh yeah. Ojúlárí, àórínú, ara lámọ̀, àmọ́nú. Ojúlárí, àórínú, ara lámọ̀, àmọ́nú. Ìfẹ́ owó ẹ̀tàn, na 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 na. Ìfẹ́ owó ẹ̀tàn, ìfẹ́ owó ẹ̀tàn, na 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 na. Yeah, ìfẹ́ owó ẹ̀tàn. You say you love me, you say you need me, pé owó mata, owó mata, owó mata. Hey, owó mata, baby, owó mata. Mo tún yẹ ṣé rẹ lọ sọ ni kó bẹ́ẹ̀ mo tún yẹ. Mo á dé ẹ̀yìn ó máa bà. Mo tún yẹ. Mo wá jọ jẹ́ kí mi. Filẹ̀. Mo tún yẹ.
Kẹ́mi. Má yí. Wá. Báwo? Ibo ló ti rí kíní owó ẹ̀? Dádì ẹ̀ ló ní. Dádì ẹ̀ yẹn kọ́. Wọ́n wà nílé báyìí. Ibo nílé yín? Níbí báyìí. Jẹ́ ká rí dádì ẹ̀. Kàgbé ó yà wá lọ. Ó sí májíìkì nínú wọ́ọ̀tì kan tí yóò bá mọ̀ ló máa play. Go back. Stay down. Ajá bá pé ogún ọdún láyé, ẹ̀rọ ògùn ni. Níbo ló wà kú fún ẹ tó fẹ́ sá lọ báyìí? Ajá òyìnbó kì í ṣe ẹran ọgbọ́n. Àwọn ajá tó jẹ́ pọ̀bì yẹn tó ní irun lára. Ẹ ṣe mistake. Kò yé ẹni. Fúlẹ́ńgé wo làkàrà yín lè ṣe wájú lẹ́kọ̀ọ́? Anyway. this time. Shashore Street. At this hour.
sá ẹ̀mí èèyàn ni à ń sọ yìí bó ṣe nǹkan dáadáa kí ẹ̀mí tọwọ́ èèyàn bọ̀ nǹkan tí mi ò dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ òun náà ló ti ṣẹlẹ̀ yìí nítorí pé mo mọ̀ pé tí ẹ bá mú mi lọ́jọ́ náà ìdájọ́ tó máa tẹ̀yìn ẹ̀. ó ga ọ ṣe fún ẹ gan irú ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tó fi wá jẹ́ wípé ikú lèrè ẹ̀ṣẹ̀? tó mi ṣe gidi gan àmọ́ kò ń ṣe ìmọ̀ tèmi nìkan ìyàwó ẹ̀ ló gbéṣẹ́ fún mi ti ṣe ìkẹ́ òun dẹ̀ ló pa èmi kàn jẹ́ sábàbí ẹni tó lọ ju òkú tó mi. ó dáràn gidi ni àwọn mo dẹ̀ máa ń láìkí mìtì yan bíi tiẹ̀ ǹjẹ́ ìkẹ́ tí wọ́n fẹ́ rògbò yẹn ṣé o mọ̀ kí àwa ti gbé kò sí ìfòkàn tó wà nínú ọ̀rọ̀ lọ díẹ̀ táwọn òde òkè tí wọ́n kọ́ a ti ṣe thorough investigations wà lórí adẹ̀ tí mo tọrọ. kò yé ẹni tí wàá yẹ kó yé ẹni ìkẹ́ tí wọ́n dárúkọ yìí ó gbọ́n jù lọ gbogbo bí ìwà àti tó mi ṣe jọ plan gbogbo ẹ̀mí ìkẹ́rẹ́ kan sí mi báyìí ó burú gan-an honestly ó burú you are just being senseless and daft. Listen to this. That's not the agreement. But if we bash our money, and we must stick to it. Kí ló dé bá? Betrayal must not go scot-free. Ìkúlẹ̀ rí ẹ̀ṣẹ̀. Ṣé gbogbo ilé tá à ń ṣe tẹ́lẹ̀? Eré là ń ṣe o. Náà ó ṣẹ̀ṣẹ̀ kú ikú original ni. Ṣé bí wọ́n ti ní sùúrù? Wọ́n ti ní sùúrù kí tiẹ̀ pọlọ́pàá kó wá arrested. Ṣé ìwọ ò rí pé ó ṣe òògùn fẹ́ ṣùtà àwọn méjèèjì ni? Ẹni tí ó dẹ̀ ní dọ́là tó ń dá oṣù méjìlá ni. Ní òkè ìṣojú òkun you can't escape it. And for your own information, ọ̀rẹ́ virus ó ti wà ní jail báyìí. Yes, so Africa, you wanna ma prepare mo fẹ́ ìwà àtọkùnrin ìkẹjọ fẹ́ra yín ṣó wá rí i pé òye làgbà ń wò báyìí ó sì mọ̀ pé bàbá ẹ̀ ajẹ́ òní kẹnubọ ìsà kó má kẹ́ ẹ fi ẹ̀ràn ó ní spirit òun àtọmọkùnrin kó papọ̀ àfìgbà tó ṣe tinú ẹ̀ náà ṣó wá rí i pé ọ̀rọ̀ àgbà tí ò bá ṣe lówùrọ̀ tó bá dọjọ́ alẹ́ ó máa ń ṣe. ẹ wò àǹtí mi ẹ̀yin ní kẹ́ gbà gbogbo ọ̀rọ̀ tó ti kọjá o tí a bá gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́ ni àbá ṣeré o ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì ẹni ká ní sùúrù. ẹ wò èmi ò tiẹ̀ bínú ṣe bí ìdá ti pèrè ẹ̀ lẹ́rú báyìí nǹkan tèmi kàn fẹ́ kí ìkẹ́ ṣe fún wa ń sìn ni pé kó bẹ̀rẹ̀ sí ní tójú bọ́lé mọ̀lẹ́bí káàkiri kó máa lọ bẹ̀ wọ́n torí ọmọkùnrin yìí ṣàlò ṣe kọ̀yìn sí gbogbo àwọn ẹbí. mọ́mì ẹ má tún káwọ́ àkàrà ẹ̀yìn mọ́ ẹ̀yin lè máa nídìí láti ṣíwájú káàntì mi kẹ́ tẹ̀lé yín láti lọ bá àwọn mọ̀lẹ́bí lẹ́yọ kọ̀ọ̀kan. ó ṣègùn ni àbúrò mi ó ṣe mo dúpẹ́ ó tó kí mọ́mì bínú kan bínú jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú gbogbo àdúrà nǹkan tí mo ti ṣe fún wọn yẹn mọ́mì ẹ ṣáàjọ torí Ọlọ́run ẹ̀yin ni máa kọ́kọ́ bẹ̀ pé kẹ́ ẹ jọ kẹ́ ẹ dáríjì iṣẹ́. kì í ṣe gbogbo ọ̀táyàn lèèyàn lè sá fún kò dẹ́ ń ṣe gbogbo ọ̀rọ̀ èèyàn lèèyàn máa ń dára lé ọ̀rẹ́ lè yí padà lénìí kó dọ̀tá ọ̀tá dẹ̀ lè yí padà kó tún dọ̀rẹ́ ṣùgbọ́n alájọbí ni ò ní gbà kí jàǹbá ṣe é èmi gbàdúrà sọ́lọ́ pé gbogbo tọ́lọ́run ti ṣẹ́ nígbèsè ayé ẹ̀ kò tún ní gbérí mọ́ láyé o. ọmọkùnrin tó dá òní lókùnkùn ká ó gbéra. ìyàwó pẹ̀lú ní búrẹ́dì ni mo fẹ́ fi nù dín ní ó yọjú dùn ní. na smoking 101 na special course na you be on your own so because if you not take am well if you not process am well the matter dey cast sometimes o. ọmọdé
bọ́mọdé ṣe ń gbé bọ́dì làgbà náà gbọ́dọ̀ mọ gbé bọ́dì ẹ̀ o. àbámi mo kọ́ wọn ọgbẹ́ kọ́ ni. àwọn eléyìí ọgbẹ́ kọ́ láwọn ọmọ tí wọ́n bí òbúkọ dúdú yìí sọ́kọ̀ táwọn ilé àbí sẹ́mu ọgbọ́n lùkì. kí ni. ṣọwọ́ṣọwọ́ yẹ kó má lọ wọnú ojú mi. ń já mi lára jẹ. we no be like say one day now we go just wait for the say they wan sell Nigeria give Ghana. You understand? Give me my money here. I go get for am. I go arrange for am. Made for gidi. Yes so. Oh, èmi kan gidi. Ego daddy. Ká máa wò bọ̀ bóyá sísan ní ọ̀padà dẹ́kọ̀ọ́lá. Mama dé bí aṣẹ́wó ni mọ́mú. Olúṣó. Ní. Èmi dẹ̀ mo bá yín dájọ́, mo lẹ́ni mi dájọ́ mọ́, tó bá mi kówó mi. Nígbà tó yẹ pé mi yìí lọ ní kẹ́ múlẹ̀, bó wọn lọ fẹ́ gbà. Àbí nǹkan mi wà ń bẹ̀ ni. In fact, my mommy was unfortunate. For me, I was make it. I want to buy a lot unfortunate. You don't seem to remember my face. Monkey, àbúrò gorilla. Same thing with that. Àwọn ìyá rẹ̀ lọ bá wí. Ìyá rẹ̀ tó ṣáàjì. Orí àti táìmù nínú ọbẹ̀ àmàlà. Nígbà yẹn bá ń tẹ̀sẹ̀ kùsẹ̀ lẹ́kọ̀ọ́ yìí rè. Talaba fẹ́ bí kò ṣẹ́ni kejì o. Talaba for love, ó ṣe. Talaba fẹ́ bí kò ṣẹ́ni kejì o. Talaba fẹ́ bí kò ṣẹ́ni kejì o. Talaba for love, ó ṣe. Kamode doso, ènìyàn bá fẹ́ tí kamode doso, kíkan bóbó rẹ̀ ló foni mu o. Ènìyàn bá fẹ́ tí kamode doso, ènìyàn bá fẹ́ tí kamode doso, kíkan bóbó rẹ̀ ló foni mu o. Talaba fẹ́ talaba.